ìjọba Amẹ́ríkà àti Iran ní ìjíròrò ń so èso rere àmọ́ kò tíì sí ìfẹnukò. Aláàfin Ọba Akeem Ọwọ́adé ti ké sí Ààrẹ Ọ̀nà Kakanfò pé kó wá nǹkan ṣe sí ètò ààbò ilẹ̀ Yorùbá. Amòfin Ṣẹ́gun Kòfowórọlá dá sí i tó sì ṣàlàyé ipò òfin lórí ọ̀rọ̀ náà. Ó dojú ẹ̀ màálù tí wọ́n ju ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ. Àwọn alápatà ló kọminú bẹ́ẹ̀ látàrí bí owó màálù tún ṣe gbẹnu sókè sí mílíọ̀nù 2.5 náírà 2.5 million naira. Lẹ́yìn ìrọ̀ kẹ̀kẹ́ wàhálà àti ìdààmú òṣèrékùnrin nì Sunday Afọlábí tí ọ̀pọ̀ mọ̀ sí owó blow ti padà sídìí iṣẹ́ tíátà lẹ́yìn tó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí awakọ̀ èrò nípínlẹ̀ Èkó. Àìsí ààbò tó ń burú sí lásìkò yìí lọ́wọ́ òṣèlú àti ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 nínú Akpabio Ọ̀mọ̀wé Àdàmú ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fi sínkún òfin gbé àwọn dókítà méjì kan tí wọ́n fi ẹrú pera wọn lọ́mọ tí àwọn obìnrin tó ń rọbí kú sí àkàtà wọn àti àwọn ọmọ tuntun jòjòló lásìkò tí wọ́n ń rọbí. Àwọn darandaran tún ṣèlérí láti ṣèkọlù míì lẹ́yìn ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn níbi tí àwọn afurasí adaranjẹ ti sá olóyè ìlú Ìbàdàn kan pa. Egungun be careful na express you dey go. Níṣẹ́ làwọn ará ọ̀run àtàwọn ọ̀dọ́ kan ṣèkọlù sí ṣọ́ọ̀ṣì RCCG ní Delta tí wọ́n sì ṣe àwọn olùjọ́sìn 6 léṣe tó fi mọ́ pásítọ̀ ìjọ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi gbòòrò òfin gbé àwọn ajagunta adaranjẹ 7 lórí àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣèdánwò JAMB tí wọ́n jí gbé. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìjọba Amẹ́ríkà àti Iran ní ìjíròrò ń so èso rere àmọ́ kò tíì sí ìfẹnukò. Ààrẹ Amẹ́ríkà Donald Trump ti ní ìjíròrò tó dára ti ń wáyé láàrin Amẹ́ríkà àti Iran lórí ogun tó ń lọ lọ́wọ́ àmọ́ tó ní àwọn kò ní jẹ́ kí Iran bà àwọn lórúkọ jẹ́ nítorí Strait of Hormuz. Trump sọ fún àwọn akọ̀ròyìn ní ọjọ́ àbámẹ́ta pé Iran ṣe bí wọ́n ṣe máa ń ṣe láti bí ọdún 47 years sẹ́yìn. Bákan náà ló ní bí àwọn ọmọ ogun orí omi Amẹ́ríkà ṣe dí epo Iran mọ́lé yóò tẹ̀síwájú títí tí wọ́n fi máa parí ìjíròrò wọn. Olórí ilé aṣòfin Iran Bagher Ghaliba náà fìdí rẹ̀ múlẹ̀ pé ìjíròrò ń lọ pẹ̀lú Amẹ́ríkà lójúnà àti wá bí ogun ṣe máa parí àmọ́ tó ní àwọn kò tí ì fẹnukò rárá. Ghaliba tó wà lára àwọn tó ń bá Amẹ́ríkà jíròrò fún Iran jẹ́ ọ̀kan lára àwọn tó bá igbákejì ààrẹ Amẹ́ríkà J.D. Vance ṣèpàdé ní Pakistan ní ọ̀sẹ̀ tó kọjá. Kò tí ì sí ìkéde ìgbà tí ìjíròrò míì tún máa wáyé láàrin wọn. Ọ̀nà kan gbòógì tí wọ́n ń gbé epo gbà Strait of Hormuz ni wọ́n ti tì padà lẹ́yìn tí Iran ṣe fún ìgbà díẹ̀ lọ́jọ́ Ẹtì. Ikọ̀ ẹ̀ṣọ́ ààbò Iran Islamic Revolutionary Guard Corps Navy sọ pé ojú ọ̀nà náà máa wà ní títìpa títí tí Amẹ́ríkà bá kó àwọn ẹ̀ṣọ́ tó fi dí epo Iran mọ́lé. Bí Amẹ́ríkà ṣe dí epo Iran mọ́lé, wọ́n ní àwọn kò ní jẹ́ kí ọkọ̀ tó ń gbé epo wọ Iran tàbí jáde rárá. Trump ní ìdènà máa tẹ̀síwájú títí tí wọ́n máa fi fẹnukò. Ọkọ̀ ojú omi agbéko kan kojú ìkọlù lọ́wọ́ Iran nígbà tó ń gbé epo gba Strait of Hormuz ní ẹ̀bá Oman gẹ́gẹ́ bí UK Maritime Trade Operation UKMTO ṣe sọ. Èyí ni ìkọlù àkọ́kọ́ tó ń wáyé sí ọkọ̀ ojú omi ní ẹkùn náà láti bí ọjọ́ 10 sẹ́yìn. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ilẹ̀ òkèèrè India sọ pé àwọn ọkọ̀ ojú omi agbépo àwọn 2 tó ti kojú ìkọlù ní ojú ọ̀nà náà. Ọjọ́ 28 oṣù kejì ogun bẹ̀rẹ̀ nígbà tí Amẹ́ríkà àti Israel pawọ́pọ̀ ṣe ìkọlù sí Iran bí ìjíròrò ṣe kùnà. Ọjọ́ 6 oṣù kẹta Donald Trump ní kò ní sí ìfẹnukò àyàfi tí Iran bá sọwọ́ sílẹ̀. Ọjọ́ 21 oṣù kẹta Trump kéde gbèdéke ọjọ́ tó máa ṣe ìkọlù sáwọn ohun amáyédẹrùn Iran tí Iran bá kọ̀ láti sí Strait of Hormuz. Ọjọ́ 23 oṣù kẹta Trump fi ọjọ́ kún gbèdéke tó gbé kalẹ̀ bó ṣe ní ìjíròrò tó ń so èso rere ń wáyé. Ọjọ́ 7 oṣù kẹrin Trump ṣèkìlọ̀ pé ọ̀làjú máa dópin tí Iran kò bá sí Strait of Hormuz kí gbèdéke tó pé. Ọjọ́ 8 oṣù kẹrin Pakistan kéde ìdádúró ogun fún ọ̀sẹ̀ 2 láàrin Amẹ́ríkà àti Iran láti fi àyè gba ìjíròrò. Ọjọ́ 11 oṣù kẹrin àwọn aṣojú Amẹ́ríkà tó fi mọ́ igbákejì ààrẹ Amẹ́ríkà J.D. Vance àti mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè Iran Abbas Araghchi pàdé ní Pakistan. Lẹ́yìn ìpàdé tó lé ní wákàtí 21 wọn kò fẹnukò lórí ohunkóhun.
ọjọ́ 12 oṣù kẹrin Trump kéde dídí epo Iran mọ́lé. ọjọ́ 17 oṣù kẹrin Iran ní àwọn máa ṣí Strait of Hormuz tí ọjọ́ tí wọ́n fẹnu kò láti dáwọ́ ogun dúró fi máa pé. ọjọ́ 18 oṣù kẹrin Iran kéde títí Strait of Hormuz padà. Trump ní ìjíròrò tó dára ń wáyé láàrin Amẹ́ríkà àti Iran. Aláàfin ọba Akeem Ọwádé ti ké sí Ààrẹ Ọ̀nà Kakanfò pé kó wá nǹkan ṣe sí ètò ààbò ilẹ̀ Yorùbá. Amòfin Ṣẹ́gun Kòfowórọlá dá sí i tó sì ṣàlàyé ipò òfin lórí ọ̀rọ̀ náà. Aláàfin ìlú Ọ̀yọ́ ọba Akeem Ọwádé ti ké sí Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams láti wá nǹkan ṣe sí ètò ààbò tó mẹ́hẹ nílẹ̀ Yorùbá. ọ̀rọ̀ yìí ló jẹyọ jáde nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ Aláàfin Adémọ́lá Adéníyì fi léde. nínú àtẹ̀jáde náà ni Aláàfin ti rọ Gani Adams láti bẹ̀rẹ̀ ìjíròrò pẹ̀lú àwọn orí adé nílẹ̀ Yorùbá lórí ọ̀nà àbáyọ sí ètò ààbò náà tó mẹ́hẹ. Ọwádé sọ pé ìgbésẹ̀ ọ̀hún ṣe pàtàkì lásìkò yìí kí nǹkan tó burú ju bó ṣe wà lásìkò yìí lọ. Àtẹ̀jáde náà sọ pé ó gba Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams lámọ̀ràn kó bẹ̀rẹ̀ ìjíròrò bí wọ́n ṣe lè lo ọ̀nà ìbílẹ̀ láti kojú ètò ààbò tó mẹ́hẹ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọba aládé, olórí ìlú àtàwọn tí ọ̀rọ̀ ètò ààbò kàn kí ètò ààbò tó mẹ́hẹ lè di ohun ìgbàgbé nílẹ̀ Yorùbá. Níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, a rọ àwọn aráàlú kí wọ́n má ṣe sùn taratara, kí wọ́n máa tẹ̀lé òfin, kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró. Ẹ̀tọ́ gbogbo aráàlú ni láti máa gbé láyọ̀ àti àlàáfíà. Dandan sì ni kí wọ́n ní ètò ààbò tó dára. BBC Yorùbá kàn sí amòfin Olúṣẹ́gun Kòfowórọlá láti iléeṣẹ́ Links Anthony láti mọ ipò òfin lórí irúfẹ́ ìpè báyìí. Nígbà tó ń sọ̀rọ̀, Kòfowórọlá sọ pé lábẹ́ òfin Nàìjíríà ìjọba àpapọ̀ nìkan ló lẹ́tọ̀ọ́ láti dá sí ètò ààbò. Èrèdí rẹ̀ rèé tí gbogbo àwọn iléeṣẹ́ àti ẹ̀ka ètò ààbò fi wà lábẹ́ rẹ̀. Nínú àlàyé rẹ̀, àwọn orílẹ̀-èdè kan bíi Amẹ́ríkà gba àwọn ìjọba ìpínlẹ̀ láàyè láti dá sí ọ̀rọ̀ ètò ààbò. Èrèdí rèé tí wọ́n fi ní àwọn ọlọ́pàá ìpínlẹ̀ bíi New York City Police Department NYPD, Los Angeles Police Department LAPD àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní ìjọba àpapọ̀ nìkan àti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà nìkan ló lè dábàá lórí ètò ààbò ní Nàìjíríà. Kòfowórọlá sọ pé Aláàfin ìlú Ọ̀yọ́ kò lágbára, Gani Adams kò lágbára, gómìnà ìpínlẹ̀ gan kò lágbára láti sọ̀rọ̀ lórí ààbò. Àmọ́ ṣá, ó fi kún pé Aláàfin tún lẹ́tọ̀ọ́ láti gbé ìgbésẹ̀ ètò ààbò lórí àwọn èèyàn rẹ̀ lábẹ́ ẹ̀ka òfin tó ní èèyàn lè dáàbò bo ara rẹ̀ lọ́wọ́ ẹni tó bá fẹ́ ṣe ìjàmbá sí ìyẹn right to self defence. Amòfin ọ̀hún sọ pé irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ lè lo oògùn abẹnugọ̀ngọ̀ láti dáàbò bo ara rẹ̀. Ó tún lè lo àwọn ohun ìjà bíi ìbọn, àmọ́ wọ́n gbọ́dọ̀ gba àṣẹ ìjọba kí wọ́n tó lè lo ìbọn. Ó ní òfin tó gbà wọ́n láàyè láti lè ṣe bẹ́ẹ̀ ló rọ̀ mọ́ òfin tó gba àwọn aládùúgbò láàyè láti fi fìjìláńtẹ́ fún ààbò ara wọn. Ó dójú ẹ̀ o, màálù tún wọ́n ju ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ. Àwọn alápatà ló kọ̀mínú bẹ́ẹ̀ látàrí bí owó màálù tún ṣe gbẹnu sókè sí mílíọ̀nù 2.5 náírà 2.5 million naira. Ẹgbẹ́ alápatà nípínlẹ̀ Èkó ti ké gbàjarè síta lórí owó màálù tó ń fojoojúmọ́ gbẹnu sókè nípínlẹ̀ náà. Bí owó náà ṣe gbẹnu sókè lé ó lé ní mílíọ̀nù 2 náírà 2.5 million naira gbẹnu sókè láti bíi 1.7 million naira lọ́dún 2025. Bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ náà Alhaji Bamidele Kazeem sọ èyí di mímọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú àjọ akóròyìnjọ nílẹ̀ wa Nàìjíríà NAN lọ́jọ́ àìkú Sunday lẹ́kọ̀ọ́. Kazeem ní owó màálù tó gbẹnu sókè náà kò sẹ́yìn ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ, ọ̀wọ́n gógó owó ọkọ̀ àti àìpèsè àyè fún ìdáranjẹ àti ìsìn nǹkan ọ̀sìn tiwantiwa. Ó sọ wípé àwọn màálù tí wọ́n tà fún bíi ó lé ní mílíọ̀nù kan náírà 1.7 million naira lọ́dún tó kọjá ni wọ́n ń tà jáde báyìí láàrin ó lé ní mílíọ̀nù 2 náírà 2.3 million naira àti 2.4 million naira. Kódà ó jẹ́ kó di mímọ̀ pé àkókò kan wà tí wọ́n ta àwọn màálù kan ní mílíọ̀nù 2.5 náírà 2.5 million naira lọ́jà. Kazeem sọ wípé ọ̀wọ́n gógó owó màálù tó ń gbẹnu sókè sí yìí ti di àjàgà ìfúngunmọ́ fún àwọn alápatà àti àwọn oníbàárà
pẹ̀lú báwọn ọlọ́jà ṣe ń tiraka jíjàgùdù lẹ́nu iṣẹ́ okòwò wọn. Ó sọ wípé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tóun rà lọ́dún 2020 fún ó lé ní mílíọ̀nù kan náírà 2.1 million naira owó ọkọ̀ òtúnwọ̀n tó màálù kan. Èyí ń ṣàfihàn ọ̀wọ́n gógó lórí owó màálù lọ́jà báyìí. Ó kọminú pé kí èèyàn tó lè rí màálù mílíọ̀nù kan náírà 1 million naira báyìí lọ́jà ọ̀nà òjìn. Ó ní àṣẹ erémọdé ni èyí tí àwọn ń ṣàròyé lé lórí lọ́dún tó kọjá, tọdún yìí burú jáì kọjá sísọ. Kazeem ní lára ohun tó fà á tí owó màálù náà fi gbẹnu sókè báyìí ní ètò ààbò tó mẹ́hẹ tó ń ṣàkóbá fún fífi ọkọ̀ kó àwọn nǹkan ọ̀sìn màálù káàkiri láti ibì kan lọ síbòmíràn lórílẹ̀‐èdè Nàìjíríà àti ọ̀rọ̀ ọ̀wọ́n gógó owó epo bẹntiróòlù tó tún gbẹnu sókè. Kazeem sọ wípé àwọn ìjọba ìpínlẹ̀ kò tí ì pèsè ètò ààyè ibi ìdáranjẹ ìsìn nǹkan ọ̀sìn tiwantiwa. Ó ní níṣe làwọn tún máa ń gbára lé àwọn ará àríwá òkè ọya láti kó màálù wá sí apá ẹkùn gúúsù ìwọ̀ oòrùn. Ó rọ ìjọba kí wọ́n tètè fẹsẹ̀ ètò àkànṣe iṣẹ́ ìpèsè ààyè ibi ìdáranjẹ ìsìn nǹkan ọ̀sìn múlẹ̀ ní Gbódù Ẹ̀pẹ́. Ó jẹ́ kó di mímọ̀ pé nípa ṣíṣe èyí yóò mú kí màálù sínsìn lọ́dọ̀ àwọn gẹ́gẹ́ bíi tiwantiwa náà tún gbòòrò sí, yóò sì tún mú àdínkù bá owó ọkọ̀ níná àti pé yóò tún dín ọ̀wọ́n gógó lórí owó ẹran kù. Ó sọ wípé èrè tó wà nídìí ìsìn nǹkan ọ̀sìn pọ̀ gan-an, yóò sì tún pèsè àǹfààní iṣẹ́ fún àwọn ọ̀dọ́ àti nípa mímú àdínkù bá owó ẹran. Lẹ́yìn ìrọ̀kẹ̀kẹ̀, wàhálà àti ìdààmú, òṣèrékùnrin ní Sunday Afọlábí tí ọ̀pọ̀ mọ̀ sí Owó Blow ti padà sídìí iṣẹ́ tíátà lẹ́yìn tó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí awakọ̀ èrò nípínlẹ̀ Èkó. Òṣèrékùnrin tíátà nílẹ̀ wa Sunday Afọlábí, ẹni tí a mọ̀ látàrí ipa rẹ̀ nínú fíìmù Yorùbá tí wọ́n pè ní Owó Blow, ti padà lákọ̀tun sídìí iṣẹ́ òṣèré lẹ́yìn àkókò kan tí ó fi kúrò lójú ìwòran nígbà tí wọ́n ní ó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí awakọ̀ akérò ní ìlú Èkó. Èyí ni òṣèré ẹlẹ́gbẹ́ rẹ̀ Adéníyì Johnson ṣàfihàn nígbà tí ó fi fọ́tò Afọlábí síta lórí Instagram rẹ̀ ní ọjọ́ Àìkú tó fi hàn pé òṣèré ọ̀hún ti padà sí ibi iṣẹ́ òṣèré. Johnson tún ṣàlàyé pé Afọlábí wà nínú iṣẹ́ tuntun kan tí a pe àkọlé rẹ̀ ní Ìlẹ̀kẹ̀, èyí tí aya rẹ̀ Ṣèyí Ẹdùn tí wọ́n tún mọ̀ sí Ṣáì ń gbé jáde tí Adébáyọ̀ Tìjání sì darí rẹ̀. Ó kọ pé lọ́kùnrin àti lóbìnrin at Sunday Afọlábí 22 ti padà dé. Ó ní ó wá fún iṣẹ́ fíìmù yíyà ní inú àti lóde Nàìjíríà. Ó ní ọgbọ́n oríṣiríṣi, ó sì jẹ́ onímọ̀ nípa iṣẹ́ fíìmù. Ìpadà Afọlábí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí fídíò kan tàn kálẹ̀ lórí ayélujára tí ó fi hàn pé ó wà lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ akérò kan ní ìlú Èkó níbi tí ó ti ń ṣe agbèrò tó ń ṣètò ìjókòó àwọn èrò tí ó sì ń kéde ibi tí ọkọ̀ ń lọ. Fídíò yìí ló fa súnkẹrẹ fàkẹrẹ púpọ̀ lórí ayélujára tí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà fi àìdùnnú wọn hàn nípa ipò òṣèré náà torí pé ó hàn gbangba pé ó ti dàgbà sí i. Nínú ìjíròrò kan pẹ̀lú òṣèré Kúnlé Afọ́d ní ọdún 2025, Afọlábí sọ pé òun dojúkọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro bíi àìsí owó pẹ̀lú ikú ìyàwó rẹ̀, èyí tí ó ní ipa púpọ̀ lórí ìgbé ayé àti iṣẹ́ rẹ̀. Ó tún ṣàlàyé pé òun lọ sídìí iṣẹ́ ọkọ̀ láti lè máa fi tọ́jú ara òun lásìkò tí òun dúró de àwọn ipa tuntun nínú fíìmù. Afọlábí, ẹni tí ó di olókìkí ní ọdún 1990 sí ìbẹ̀rẹ̀ ọdún 2000 nínú fíìmù Yorùbá tí ó kópa nínú ọ̀pọ̀ fíìmù, afárahàn rẹ̀ dínkù nínú iṣẹ́ àgbéléwò mainstream bí iṣẹ́ ṣe ń yí padà sí ọ̀dọ̀ àwọn ojú tuntun, yíyára pèsè iṣẹ́ láàrin ara wọn àti ọ̀nà tuntun tí wọ́n gbà sọ ìtàn. Ìfarahàn rẹ̀ tó gbẹ̀yìn ṣáájú ìpadà yìí ní nínú fíìmù Ìtura ní ọdún 2023. Látìgbà tí ó ti tún farahàn nínú iṣẹ́, ọ̀pọ̀ àwọn olólùfẹ́ àti àwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ ti fi ayọ̀ wọn hàn lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ pè fún ìrànlọ́wọ́ fún un lẹ́yìn fídíò tó tàn kálẹ̀ ọ̀hún. Àìsí ààbò tó ń burú sí lásìkò yìí lọ́wọ́ òṣèlú àti ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 nínú Akpabio ọ̀mọ̀wé Àdàmú ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ Nàìjíríà Godswill Akpabio ló sọ̀rọ̀ kan láìpẹ́ yìí. Ó ní ìṣòro àìsí ààbò tó ń peléke sí lórílẹ̀‐èdè lásìkò yìí kò déédéé rí bẹ́ẹ̀, ìdìbò tó ń bọ̀ lọ́nà ló fà á. Akpabio sọ pé bí ìdìbò bá lọ tán, aráàlú pàápàá yóò rí i pé wọn kò ní gbúròó àdó olóró kankan mọ́. Ó fi kún pé àwọn ọ̀tá ààrẹ Tinubu ni wọ́n fẹ́ fi rògbòdìyàn dá a dúró níbi iṣẹ́ rere tó ń ṣe. Bí Akpabio ṣe sọ̀rọ̀ náà ni àwọn èèyàn kan ti gbà pé bẹ́ẹ̀ ló rí lóòótọ́, ṣùgbọ́n ọ̀pọ̀ aráàlú
ni wọ́n ní ohun tí kò rí bẹ́ẹ̀ ni Akpabio sọ. Ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé ojútùú ló yẹ kí ìjọba wá sí ìjínigbé, ìpànìyàn àti ìkọlù ọlọ́kùnjọ̀kan tó ń wáyé. Wọ́n ní kì í ṣe pé kí wọ́n máa wá àwáwí lórí ohun tó ń fa rògbòdìyàn káàkiri. Ṣùgbọ́n ṣé ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà ló mú ìgbésùnmọ̀mí pọ̀ sí lóòótọ́? Nígbà tó ń ṣàlàyé àjọṣepọ̀ tó wà láàrin ètò ààbò àti ìdìbò, ọ̀mọ̀wé Kàbírù Àdàmú, olùdásílẹ̀ iléeṣẹ́ ètò ààbò Beacon Security lórílẹ̀‐èdè yìí sọ pé ìwádìí ti fi hàn pé àjọṣepọ̀ wà láàrin ààbò àti ìdìbò lóòótọ́. Ọ̀mọ̀wé Àdàmú sọ pé ìwádìí tí iléeṣẹ́ òun ṣe fìdí ẹ̀ múlẹ̀ pé ètò ààbò máa ń mẹ̀hẹ̀ ní Nàìjíríà bí ìdìbò bá ń bọ̀. Àkọsílẹ̀ fi hàn pé láti 2007 bí àyípadà ìjọba bá ti fẹ́ wáyé, ìṣòro àìsí ààbò máa ń pọ̀ sí. Àdàmú sọ pé igun méjì ní òṣèlú pín sí: òṣèlú abẹ́lé àti ti òkè òkun. Ọ̀tọ̀ làwọn tó ń kó ẹgbẹ́ jọ nílé tí wọ́n fi ń dá wàhálà sílẹ̀, ọ̀tọ̀ sì ní tàwọn tó ń gbé lókè òkun táwọn náà ń ṣe tiwọn. Bẹ́ẹ̀ ni dókítà Àdàmú ṣe ṣàlàyé. Àlàyé tí onímọ̀ nípa ètò ààbò náà sọ lórí ìdí tí ètò ààbò fi máa ń burú sí lásìkò ìdìbò ni pé àwọn kan wà nínú ẹgbẹ́ tó ń dá wàhálà sílẹ̀ tó jẹ́ wọ́n ní nǹkan pọ̀ pẹ̀lú òṣèlú, àti pé àwọn olóṣèlú kan ló ń dá àwọn ẹgbẹ́ yìí sílẹ̀ tí wọ́n ń lò wọ́n láti mú èròǹgbà òṣèlú wọn ṣẹ. Ó fi olóṣèlú tí wọn ò bá fẹ́ràn lágbègbè kan ṣàlàyé. Àdàmú sọ pé olóṣèlú náà lè lo gbogbo agbára rẹ̀ láti rí i pé wọn kò polongo ìbò tàbí kí ètò ìdìbò má ṣe ṣe lágbègbè náà. Ó ní tó bá sì ṣe ṣe fún onítọ̀hún yóò rí dájú pé ìdìbò kò wáyé níbẹ̀ rárá. Àkàwé mìíràn ni pé bí wọ́n bá jí àwọn akẹ́kọ̀ọ́ gbé nílé ẹ̀kọ́, a máa rí i pé ìjọba yóò pe àwọn kan fún àsọyépọ̀, wọn yóò sì fi àwọn ọmọ náà sílẹ̀ láì jẹ́ pé nǹkan kan ṣe wọn. Èyí nìkan gan tó láti jẹ́ ká mọ̀ pé àwọn olóṣèlú ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ tó ń dà lóru, wọ́n mọ ibi tí wọ́n wà. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, kò yẹ kí ìjọba wá àwáwí, ọ̀nà àbáyọ ló yẹ kí wọ́n wá fún ààbò tí kò sí. Gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé Àdàmú ṣe wí, ó ní bó tilẹ̀ jẹ́ pé òṣèlú ti dàpọ̀ mọ́ àìsí ààbò, síbẹ̀ àwáwí àti dídí ẹ̀bi ru òṣèlú tàbí ìjọba tó kọjá kọ́ ni ojútùú sí wàhálà náà. Òfin orílẹ̀-èdè Nàìjíríà sọ pé kí ìjọba pèsè ààbò fún aráàlú ni, kò sọ pé kí wọ́n máa wá àwíjàre kankan láì wá ojútùú ọ̀nà àbáyọ sí ààbò. Bẹ́ẹ̀ ni ọ̀mọ̀wé Kàbírù Àdàmú wí. Ó ní ìjọba àtàwọn alákòóso nípò agbára kọ̀ọ̀kan gbọ́dọ̀ wá ọ̀nà tí ìṣòro àìsí ààbò yóò fi wá sópin. Kò yẹ kí wọ́n dágun lásì. Bó tilẹ̀ jẹ́ pé ọwọ́ òṣèlú wà nínú àìsí ààbò, ìyẹn kì í ṣe ìdí kan tí ìjọba yóò fi máa wá àwáwí tàbí tàbùkù òṣèlú. Kí ìjọba wá ọ̀nà tí ìṣòro náà yóò fi wá sópin ní ojúṣe wọn, gẹ́gẹ́ bí àlàyé tí ọ̀mọ̀wé Àdàmú wí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti fi sínkún òfin gbé àwọn dókítà méjì kan tí wọ́n ń fi ẹrú pera wọn lọ́mọ, tí àwọn obìnrin tó ń rọbí kú sí àkàtà wọn, àti àwọn ọmọ tuntun jòjòló lásìkò tí wọ́n ń rọbí. Èèyàn méjì tí kó sí gbàgà ọlọ́pàá nípínlẹ̀ Ondo lẹ́yìn ikú àwọn ọmọ tuntun jòjòló kan lásìkò tí wọ́n ń bí wọn nílùú Àkúrẹ́ àti Èmùrè Ilé. Ìṣẹ̀lẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti mú kí ọ̀pọ̀ máa kọminú lórí ikú ọmọdé àti ipò tí ẹ̀ka ètò ìlera ìpínlẹ̀ Ondo wà báyìí. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo, Àbáyọ̀mí Jímọ̀, sọ nínú àtẹ̀jáde kan pé àwọn fi sínkún òfin gbé àwọn afurasí náà lẹ́yìn ikú àwọn ọmọ tuntun jòjòló àti ìyá wọn tó wáyé nínú oṣù kẹrin ọdún 2026 yìí. Ọjọ́ 16 oṣù kẹrin yìí ni obìnrin kan, Rẹ̀mílẹ́kún, fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé ìyàwó ẹ̀gbọ́n òun tí orúkọ rẹ̀ ń jẹ́ Blessing Báwa jáde láyé lásìkò tó ń bímọ. Ilé ìwòsàn aládàáni kan ní ikú olóògbé náà ti wáyé lágbègbè Gloryland lójú ọ̀nà ìlú Àdó Èkìtì. Obìnrin kan, Elizabeth Aremu, tí wọ́n ní ó pe ara rẹ̀ ní agbẹ̀bí, ló ní ilé ìwòsàn náà. Àwọn ọlọ́pàá ní kété tí olóògbé ọ̀hún bí ọmọ tán ní nǹkan yíwọ́, ó sì dákẹ́ kí wọ́n tó gbé dé ilé ìwòsàn gidi. Nígbà tí àwọn ọlọ́pàá dé ilé agbẹ̀bí náà, wọ́n rí òkú ọmọ tuntun jòjòló níbẹ̀, èyí tó mú kí wọ́n fi sínkún òfin gbé agbẹ̀bí ọ̀hún. Nínú ìṣẹ̀lẹ̀ míì tó wáyé ṣáájú, lọ́jọ́ 11 oṣù kẹrin yìí kan náà, ọkùnrin kan, Augustine Kufe, fi tó ọlọ́pàá létí pé ọ̀rẹ́bìnrin òun, ọmọ 20 ọdún tí orúkọ rẹ̀ ń jẹ́ Jennifer Sunday, lọ sílé ìwòsàn kan ní Èmùrè Ilé láti lọ bímọ. Gẹ́gẹ́ bó ṣe sọ, ìyàwó wòlíì kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Blessing Efong ló ń gbẹ̀bí Jennifer. A gbọ́ pé ọmọ tuntun jòjòló tí Jennifer bí kú sílé agbẹ̀bí ọ̀hún nígbà tí Jennifer fúnra rẹ̀ náà jáde láyé lásìkò tí wọ́n ń gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú pàjáwìrì.
ìyá wòlíì tó gbẹ̀bí ọ̀dọ́bìnrin náà ti wà ní akoto ọlọ́pàá báyìí. Agbẹnusọ ọlọ́pàá ní ìwádìí ti ń lọ lọ́wọ́ lórí àwọn afurasí náà, wọ́n sì ti gbé òkú àwọn ìyá ọmọ méjì lọ sí ibi tí wọn yóò ti ṣe àyẹ̀wò wọn fún ìwádìí. Lẹ́yìn náà ló rọ aráàlú kí wọ́n máa lọ sí ilé ìwòsàn tó gba òǹtẹ̀ ìjọba kí wọ́n sì máa tọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lọ tí wọ́n bá fẹ́ bímọ. Àwọn darandaran tún ṣèlérí láti ṣèkọlù míì lẹ́yìn ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn níbi tí àwọn afurasí adaranjẹ̀ ti ṣá olóyè ìlú Ìbàdàn kan pa. Lẹ́yìn nǹkan bíi ọ̀sẹ̀ mẹ́fà tí àwọn agbébọn ṣọṣẹ́ ní orí àpáta tó wà ní ìjọba ìbílẹ̀ Ìdó nípínlẹ̀ Ọ̀yọ́, ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ sọ pé wọ́n tún ti gbẹ̀mí olóyè kan nípínlẹ̀ náà. A gbọ́ pé Abacha tó wà lágbègbè Omi Àdìó nílùú Ìbàdàn ni wọ́n ti gbẹ̀mí olóyè ọ̀hún tó jẹ́ àgbẹ̀. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn sọ pé inú oko ni olóyè Mùtáírù Ọládòsù tó jẹ́ ọ̀tún balógun Òkèládé Ọ̀kín wà kí àwọn afurasí Fúlàní darandaran tó gbẹ̀mí rẹ̀ síbẹ̀. Ìyàwó olóògbé náà àti ọmọ rẹ̀ obìnrin tí wọ́n wà níbẹ̀ lásìkò ìkọlù ọ̀hún ṣàlàyé pé àwọn rí àwọn Fúlàní méjì tí wọ́n ń da ẹran jẹko lórí ilẹ̀ bàbá wọn. Lẹ́yìn náà ni Ọládòsù kìlọ̀ fún wọn kí wọ́n kúrò lórí oko wọn. Àsìkò tó ní ìtakùrọ̀sọ pẹ̀lú àwọn darandaran náà ni àwọn darandaran méjì míì jáde láti inú igbó tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ń fi oògùn àti àdá lé ìyàwó àti ọmọ rẹ̀ obìnrin náà tí ọjọ́ orí rẹ̀ kò tíì pé 20 ọdún. Ìyàwó àti ọmọbìnrin olóògbé náà sọ pé orí ló kó àwọn yọ kí wọ́n tó lúgọ sínú igbó kan. Lẹ́yìn tí àwọn darandaran náà rí i pé àwọn ti mórí bọ́ lọ́wọ́ wọn ni wọ́n padà lọ kọlù olóyè Ọládòsù tí wọ́n sì sá ládàá pa. Ìyàwó olóògbé ọ̀hún ní inú igbó tí òun wà lòun tí ń wò bí wọ́n ṣe ń sá ọkọ òun tí kò sì sí ohun kankan tí òun lè ṣe nípa rẹ̀. Obìnrin náà tó ti di opó báyìí sọ pé òun kò lè pariwo kí àwọn darandaran náà má bàa sá òun àti ọmọ òun náà pa. Ó ní lẹ́yìn tí wọ́n gbẹ̀mí ọkùnrin náà tán ni wọ́n na pápá bora kí àwọn èèyàn abúlé ọ̀hún tó débẹ̀. Àwọn èèyàn abúlé náà ní ọlọ́pàá ti mú àwọn afurasí ọ̀hún báyìí, àmọ́ àwọn kò ní ìgbàgbọ́ nínú iléeṣẹ́ ọlọ́pàá láti rí ìdájọ́ òdodo gbà. Ọ̀kan lára àwọn àgbààgbà abúlé náà sọ fún àwọn akọ̀ròyìn pé àwọn darandaran ọ̀hún ti ṣèlérí láti padà lọ ṣọṣẹ́ níbẹ̀, èyí tó mú kí wọ́n máa rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba fún ìrànlọ́wọ́. Egungun be careful na express you dey go. Níṣẹ́ làwọn ará ọ̀run àtàwọn ọ̀dọ́ kan ṣèkọlù sí ṣọ́ọ̀ṣì RCCG ní Delta tí wọ́n sì ṣe àwọn olùjọ́sìn 6 léṣe tó fi mọ́ pásítọ̀ ìjọ náà. Ìpayà ìbẹ̀rùbojo bẹ́ sílẹ̀ nílùú Ejeba ní Warri nípínlẹ̀ Delta lọ́jọ́ Àìkú Sunday lẹ́yìn tí àwọn ẹgbẹ́ ará ọ̀run pẹ̀lú ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ṣe ìkọlù sí ẹ̀ka ilé ìjọsìn Redeemed Christian Church of God RCCG. Ó kéré tán àwọn olùjọ́sìn 6 farapa nínú ìkọlù náà. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní déédéé aago 10 òwúrọ̀ 10 a.m. lọ́jọ́ 19 oṣù kẹrin ọdún 2026 ní kòpẹ́kòpẹ́ lẹ́yìn tí wọ́n parí ètò ìsìn ọjọ́ Sunday lágbègbè Ìjẹ̀bà Cellgate. Ìkànnì Sahara Reporters gbé jáde síta pé pásítọ̀ ìjọ náà torúkọ rẹ̀ ń jẹ́ Amòfin Albert ló fẹ́ jáde kúrò ní gbọ̀ngàn ilé ìjọsìn náà pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀ nígbà tí àwọn ará ọ̀run àtàwọn ọ̀dọ́ kan kọjá níwájú ilé ìjọsìn náà. Gẹ́gẹ́ bí ẹnìkan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, pásítọ̀ náà ló dúró nínú àgbàlá ilé ìjọsìn náà láti jẹ́ kí àwọn ẹgbẹ́ náà kọjá lọ kí wọ́n tó jáde kúrò. Ẹ̀wẹ̀, ọ̀rọ̀ náà gbóná jàìn nígbà tí ọ̀kan lára àwọn ará ọ̀run náà gbìyànjú láti ṣèkọlù sí ọmọ ìjọ náà lóbìnrin. Ẹlẹ́rìí kan sọ wípé pásítọ̀ náà gbìyànjú láti dá sí ọ̀rọ̀ náà tó sì dènà de ará ọ̀run náà kó má bàa fọwọ́ kan obìnrin ọ̀hún. Ìgbà náà lọ̀rọ̀ di wàhálà rògbòdìyàn. Ẹni náà fi kún pé àwọn ará ọ̀run àti àwọn ọ̀dọ́ náà ló ṣe bẹ́ẹ̀ yàbò pásítọ̀ náà, èyí tó mú kí àwọn ọmọ ìjọ sáré lọ gbèjà rẹ̀, èyí sì mú kí wọ́n ṣèkọlù sáwọn ọmọ ìjọ náà. Lásìkò fàákàjà náà ọmọ ìjọ 6 ló ṣe bẹ́ẹ̀ farapa yánnayànna. Àwọn 3 nínú àwọn olùfarakásá náà wà nípò tó burú púpọ̀ tí wọ́n sì ti ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn tí wọn kò dárúkọ. Àwọn aṣèkọlù náà ni a gbọ́ pé wọ́n tún ba àwọn dúkìá kan jẹ́ nílé ìjọsìn lásìkò ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn olùgbé ìlú àti àwọn olùdarí ìjọ ní Warri ti ké sí ìjọba ìpínlẹ̀ Delta àtàwọn àjọ elétò ààbò tó fi mọ́ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà láti tètè gùn lé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìkọlù náà kí wọ́n sì náwó gan àwọn tó bá lọ́wọ́ nínú ìkọlù náà kí wọ́n sì rí dájú pé ààbò tó dájú wà ní àwọn gbọ̀ngàn ilé ìjọsìn ní agbègbè náà.
iléeṣẹ́ ọlọ́pàá ti fi gbòòrò òfin gbé àwọn ajagunta adaranjẹ̀ méje lórí àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣèdánwò JAMB tí wọ́n jí gbé. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue ti náwó gan àwọn afurasí ajagunta adaranjẹ̀ tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ jíjí àwọn arìnrìn-àjò tó gun ọkọ̀ bọ́ọ̀sì èrò Benue Links oníjókòó 18 gbé sá lọ lójú ọ̀nà márosẹ̀ Makurdi lọ sí Òtùpò lọ́jọ́rú Wednesday. àwọn olùfarakásá náà tó fi mọ́ àwọn akẹ́kọ̀ọ́ JAMB tó ń lọ sí Òtùpò láti ṣèdánwò wọn ti ṣe bẹ́ẹ̀ gba ìtúsílẹ̀ àti òmìnira. ẹni tó ń bá gómìnà Hyacinth Alia sọ̀rọ̀ lásìkò tó ń fa àwọn arìnrìn-àjò tí wọ́n dóòlà kalẹ̀ ní Makurdi, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Ifeanyi Eminari sọ wípé àwọn olùfarakásá ló jẹ́ títúsílẹ̀ nípasẹ̀ àjùmọ̀ṣe ìfọwọ́sowọ́pọ̀ àwọn àjọ elétò ààbò. ó ṣàlàyé pé 5 nínú arìnrìn-àjò ọ̀hún ti kọ́kọ́ rí ìtúsílẹ̀ òmìnira gbà tẹ́lẹ̀ nígbà tí àwọn 13 míì sì jẹ́ dídóòlà lówùúrọ̀ ọjọ́ àìkú Sunday láì farapa. ó gbóríyìn fún gómìnà Alia àti ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá ó gbóríyìn fún gómìnà Alia àti ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá nílẹ̀ wa fún àtìlẹ́yìn wọn. ó jẹ́ kó di mímọ̀ pé ìdarí ikọ̀ àwọn agbófinró ló ṣe bẹ́ẹ̀ ṣèrànwọ́ láti fúngun mọ́ àwọn ajínigbé náà. ó fi kún pé ìdí nìyí tí àwọn fi lè fúngun mọ́ àwọn agbébọn náà lójúnà láti rí i dájú pé àwọn olùfarakásá náà jẹ́ dídóòlà kí wọ́n sì darí padà lálàáfíà. Eminari jẹ́ kó di mímọ̀ pé àwọn afurasí 8 ti wà láhàámọ́ àgọ́ ọlọ́pàá tó fi mọ́ àwọn 7 tí wọ́n gbàgbọ́ pé wọ́n lọ́wọ́ nínú ìwà ọ̀daràn náà. ó jẹ́ kó di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ti gùn lé iṣẹ́ ààbò jákèjádò ìpínlẹ̀ náà láti lé àwọn ọ̀daràn jáde kúrò níbi ìkọ̀kọ̀ láginjù níbàámu pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá IGP àti ìjọba ìpínlẹ̀. nígbà tó ń tẹ́wọ́ gba àwọn olùfarakásá náà, gómìnà Alia fi àìdùnnú rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ní apá ibìkan nípínlẹ̀ náà, ṣùgbọ́n tó mọ rírì ìdáríde àwọn arìnrìn-àjò 18 náà tó jẹ́ dídóòlà lálàáfíà. gómìnà sọ pé lára àwọn olùfarakásá náà ní àwọn ọ̀dọ́ 8 tó ń lọ sí Òtùpò láti ṣèdánwò. èèyàn 18 ní gbogbo àwọn tí wọ́n jí gbé sálọ náà. ó ní inú òun dùn pé wọ́n darí padà láyọ̀ àti àlàáfíà. inú òun sì dùn pé àwọn afurasí adaranjẹ agbébọn 7 ti jẹ́ fífi gbòòrò òfin gbé lórí ìṣẹ̀lẹ̀ náà. Alia rọ àjọ JAMB láti wò ó ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ náà tó farakásá ìkọlù àwọn ajínigbé kí wọ́n sì fún àwọn olùfarakásá náà lọ́jọ́ àti àkókò mìíràn láti lè kópa nínú ìdánwò náà. ó ṣe ìdánilójú pé ìjọba ìpínlẹ̀ yìí ó pèsè àtìlẹ́yìn tó pọn dandan fún àwọn olùfarakásá náà. ó ṣe ìtẹnumọ́ ìṣèjọba rẹ̀ pé kò ní fààyè gba àwọn ìwà ọ̀daràn kankan bó ti wù kó mọ. gómìnà tún ké sí àwọn olùgbé ìlú láti ṣàtìlẹ́yìn fún àwọn àjọ elétò ààbò nípa pípèsè àwọn àlàyé àti ìròyìn tó yẹ lásìkò nígbà tó ń darí kọmíṣánná fétò ìlera àti ọmọnìyàn láti rí dájú pé àwọn olùfarakásá náà gba àyẹ̀wò ètò ìlera tó yẹ. ó fi kún pé ìjọba yóò pèsè ohun ìdẹ̀rùn àtìlẹ́yìn fún àwọn arìnrìn-àjò tó jẹ́ dídóòlà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́. láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.